Hello, welcome back to my YouTube channel. If today's your first day here, I am more than happy to have you on board. You're so welcome. My name is Oluko and today, and welcome to the last session of our Yoruba alphabet. So in the last 3 weeks, we've been learning about our Yoruba alphabet. If you need to do a quick catch up, please go and watch the previous videos and then you'll be able to catch up with us on today's episode or phase of our Yoruba alphabet lessons. But before we go into our lessons of today, just the way we do it, we're going to be greeting everyone in Yoruba language, and then I will come back to continue in our lesson of today. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, a kú dédé àsìkò níbi gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi lónìí. Orúkọ tèmi ni Olùkọ́ Àǹtí Dékẹ́. Tí ò ní bá jọjọ́ àkọ́kọ́ tí ẹ máa wá sórí ẹ wò inú mi dùn láti rí ẹ káàbọ̀. Lórí ètò ní òní a máa kọ́ nípa ìpele tó parí nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. A ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi 3 sẹ́yìn. Tí ẹ bá fẹ́ wo àwọn ẹ̀kọ́ tá a ti ṣe síwájú, ẹ lọ wo àwọn ẹ̀kọ́ tí a ti ṣe sí ẹ̀yìn. Ní ọ̀sẹ̀ tó kọjá, àwọn òbí wa fi àwọn ìbéèrè kan ṣọwọ́ sí mi tí mo sì wò wípé mo máa dáhùn ní oníránpẹ́ lórí ètò ní òní yìí. Ìkànnà àwọn màmá wa béèrè lọ́wọ́ wa pé Olùkọ́ Àǹtí Dékẹ́, ẹ wò báwo ni a ṣe lè jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n nífẹ̀ẹ́ sí kíkọ́ èdè yìí. Mo dáhùn wípé tí gbogbo bá rántí ìgbà tá a wà léwe, wọ́n bá sọ èdè sí wa, wọ́n ní káwa náà ká tún sọ. Kò nírà jù bẹ́ẹ̀ bá sọ fún wọn wípé ẹ lọ bá mi mú bàtẹ́ wá. Tí ó bá dé, ẹ má kàn gbà lọ́wọ́ ẹ̀. Ẹ sọ pé kó sọ fún yín wípé bàtà mi rèé. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń jẹ́ kí ọmọ kan nífẹ̀ẹ́ sí láti kọ́ nǹkan. Àmọ́ bẹ́ẹ̀ bá kọ́ wọn bó ti ń fèsì padà, ó máa nira díẹ̀ fún wọn láti mọ̀. Nítorí bẹ́ẹ̀ gẹ́ má jẹ́ kí gbogbo wàhálà ìkọjá sásán. Ẹ máa kọ́ wọn bí wọ́n ṣe ń fèsì padà ní èdè Yorùbá. Gẹ́gẹ́ bó ṣe máa ń fèsì padà sí wa náà lédè Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ bá ní kọ́ lọ mú kọ́ wa, wọ́n lè ní mommy this is it. Oh mommy here it is. Bẹ́ẹ̀ náà ni ẹ máa kọ́ wọn bó ṣe ń dáhùn yàn lóhùn, bó ṣe ń fèsì padà lédè Yorùbá. Lórí ètò lénìí, a máa kọ́ nípa, a máa bẹ̀rẹ̀ láti orí pí lórí yí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, àwọn ọmọ mi Yorùbá wọn ò tí ì jinlẹ̀ tó. Àwọn akẹ́kọ̀ọ́ mi Yorùbá wọn ò tí ì múnádóko tó. Nítorí bẹ́ẹ̀, a máa kọ́ wọn ní èdè Gẹ̀ẹ́sì. Ẹ máa bá wa ká lọ. Alright guys, so like we've been learning in the last 2 weeks, today is the last phase of the Yoruba alphabet. So today we'll be learning from P to Y. If you remember, I said in my first lesson of Yoruba alphabet, I mentioned that Yoruba alphabet are missing some letters than in English alphabet. And some that in English alphabet occurs twice in Yoruba alphabet. So in our first lesson, we discovered that E was repeated twice. Last week, which was the second week of learning Yoruba alphabet, we discovered that O showed up twice. And today, likewise, S will be showing twice, okay? So, like you all know it, I will be saying it and you will be repeating it after me, all right? So, repeat after me, please. P is pronounced P. R is pronounced R. S, the first S is pronounced C. The second S is pronounced SH. Good. T is pronounced T. U is pronounced who. Like, who is that? Who?
Okay, beautiful. W is pronounced we, and Y is pronounced yi. Yes, so like I mentioned earlier, Yoruba alphabet hasn't got V and Z, so we are not going to be learning how to pronounce that because it does not show up in Yoruba alphabet. Now, just like the way we did last week, or in the last 2 weeks, I'll say, we're going to learn what this alphabets, what they stand for. So P is ye. Ye is a duck. All right. Yes, ye. All right, not ye. Ye. Beautiful. All right. R is rakumi. Now, the first S is pronounced C, like I said earlier on. So C is C. So C is a lady. Okay. Now, the second S is pronounced sh, like I said. And S is for she-be. She-be is your spoon. Okay. So she-be, spoon. All right. Beautiful. T. T is a motorway. Okay. Hugu is a type of vegetable. Okay. Ugu. Beautiful. Wara is cheese. Ra. Beautiful. You got that right. Yamu is mosquito. Okay, so yamu. Beautiful. You got that right. So just like the way we did last week, you're gonna recite from A to Yi, the entire 25 alphabets. And let's see what one you got right. Okay, so 1, 2, 3, go. A, aja. B, bata. D, dokita. E, eku. E, eye. Fi, fila. Gi, gangan. Bi, gbẹ̀gìrì. Hi, halẹ̀. I, igi. Jí, jagunjagun. Kí, kìnìún. Yes. Li, labalábá. Mi, màálù. Ní, nọ́mọ̀. Ó, orí. Ọ, ọ̀bọ. Pí, pẹ́pẹ́yẹ. Rí, ràkúnmí. Sí, sísí. Ṣíbí. Tí, títì. Úgú. Wí, wàrà. Yí, yànmùyánmú. Wow! Give yourself a round of applause. Well done. You did so well. I am so happy. Finally, we've come to the end of our Yoruba alphabet lessons. Wow, I am so impressed. Well done. So thank you guys. Just like you know, we'll always say our double, and I will be alerting you when we're going to be saying that together on the count of 1, 2, 3. But before we go into that, I'm going to be speaking quickly to our parents, okay, and then I'll come back to say our double. All right, now, ẹ ṣé gan ni ẹ̀yin màmá wa àtẹ̀yin bàbá wa, ẹ ṣé fún àforítì, ẹ dẹ̀ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe náà láti rí wípé a kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Ẹ ṣé gidi gan ni. Ẹ ṣe rí ní àkótán. Ẹ jọ̀wọ́, bí mo ṣe sọ ní nǹkan, ẹ jẹ́ ká máa fi àwọn ọ̀rọ̀ yìí ká máa fi bá wọn sọ̀rọ̀ ńlé bó ṣe máa mọ̀ nìyẹn. Ẹ jẹ́ ká máa jẹ́ kán máa fún wa ní èsì padà, kán máa fèsì padà sí wa ní èdè káàárọ̀ òjíire. Ẹ jẹ́ ká gbé àṣà yìí, ká gbé lárugẹ. Kò sẹ́ni tó máa bá wa gbé àṣà yìí lárugẹ ju àwa náà tìka lára wa. Ṣòye yín. Ní ọ̀sẹ̀ tó kọjá, àwọn òbí wa kan fi àwọn
ìbéèrè kan náà wọ́n fi ṣọwọ́ sí mi tí mo máa fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ dáhùn. Àmọ́ tí ẹ bá ní àwọn ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi pé olùkọ́ Àǹtí Dékẹ́ a ní ìbéèrè fún ẹ jọ̀ọ́ ẹ fi ṣọwọ́ sí mi. Máa dá yín lóhùn padà nígbà tó bá yá. Ẹ wo ẹ ṣé gidi gan ni o. Mo dúpẹ́. All right guys, we are ready to say our ó dàbọ̀. All right, and the count of 1, 2, 3, go. Ó dàbọ̀. Thank you.